Mà kí ẹ Bàmá káàbọ̀. ìgbà wa dẹ̀ nírú kan rí. Ra. Ẹ gbàgbára nínú ewé àti Alright, ìwé. bẹ́ẹ̀ ni. Àwa kà jìnnà yìí Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni. àwọn ìjìnnà wa Bẹ́ẹ̀ ni. àbọ̀ akẹ́yìn ní dáadáa. Ẹ̀yin lè mọ kíran o. Mo àkọ́kẹ́ mo kó bìnrin o. Àwọn yóò dó jí ètò yìí jí ká tẹ̀síwájú mo mà kíran o. Olóṣẹ́ kíníkẹ̀ yìí ní bàjẹ́ o. Bó ti mọ́ ọmọdé bẹ̀rẹ̀ wà mọ́ra gbà ló. Gbowóṣẹ́ ẹ bá dè jìnnà kẹ́ ẹni wá ẹ̀ tì o. Tara ara ẹgbẹ́ oṣẹ́ yìí jàmẹ́ lè ṣe yàfẹ́ ńlá ṣe ìyàwó ẹ̀ ti kẹ́ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wo dúró pé ìdè àgbáyé ilé káwọn yé ṣẹlẹ̀ yà lè máa yé lọ ní àárín àgbáyé ṣùgbọ́n mo dúpẹ́ náà wẹ̀ o kò ní ṣẹ́kù o. Oṣẹ́ mo wá náà nìyí òun ṣe oṣẹ́ wọ́n pè ní ọ̀fà ni. Ọ̀fà iye àtàgbà rẹ̀ àbíbọ́jọ́wọ̀ bí àtàgbà gangan. bí èèyàn bá ní ọ̀pọ̀lọpọ̀ omi ara náà ènìyàn rìn ká bí wọ́n fọ́n ta ènìyàn ara ìjà ènìyàn ṣe di oògùn ẹ̀mọ́mú wáyé ni ìyẹn lè lò yóò lè pa oró rẹ̀ apá oró rẹ̀ ìbọn rẹ̀ apá yìí báyìí ó kàn bí àdín dídùn àbẹ̀ wọn amúṣepin lẹ́sẹ̀ ni. èyí ṣàdẹ́nu kan ṣoṣo. ó yẹ sànù kan ṣoṣo àtìpáwọ́sẹ̀ ẹ̀bẹ̀ ọ̀nì ó bá lò ọ̀nì bá fẹ́ lò ó sẹ́ yìí ó ti ní dikẹ́nẹ̀kà yàn lò má ìbá ti jó bó ti fẹ́ bò lọ́wọ́ lò ó ti fẹ́ bò náà síbí lò ó ní kẹ́nẹ̀kà òun pè ní eru àdìrò ni wà bùdí ẹ̀ mọ́ ó bá ti fẹ́ lò. kò sí bàbá sọ lábàtọ̀ àgbà wa a lè rí gbà. dídì ẹ̀dẹ́gbà a ṣàlàyé dídì ẹ̀rọ ní. a ṣàlàyé àbídàgbélé ọwọ́ náà tí a bá fọ olú ẹ̀rẹ́ ìṣòwò tí a lò. a ti gbọ́ bẹ́ẹ̀ yẹ̀ bàbí. ní inú ilé akédèdè ìkálẹ̀ làjẹ àpọ̀ yìí èyí ọ̀nà lè parọ́ pé ìdẹ̀mà pé ọ̀fara ìyẹn ìta àtàgbà ó ṣẹ̀rán bá owó bára tàbá ti rí pé àrùn yóò bí ńgan ló fún rẹ bẹ́ẹ̀ tí ẹ̀bí ńgan ló láì gan alẹ́ jùlẹ̀ rẹ̀ amẹ́rẹ̀ jùlẹ̀ rẹ̀ tó bá ti mú ẹ̀rọ ẹ̀ ó ní bàbá tó gbọdọ̀ náà ni olùbá tó àgbà wá o wà rí òsì ẹ̀ ti ṣiṣẹ́ akíngbẹ̀ o òkè mọ́gẹ̀ oríṣiríṣi kọ́mínà ti kà ní Garo TV Diary egbò ewé àti egbò òun náà ṣe ètò ni bàbá tewé tegbò ọ̀gbẹ́ni ọlọ́lá Ìlísànmí òun náà kì í rọra lórí ìkànnì ewé àti egbò níbẹ̀ ni akíngbẹ̀ ń lẹ́ o.